Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láàyè. A dúpẹ́ nítorí pé ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mú ẹfun ìyanu dá wa sí. A dúpẹ́ yìí ní ọjọ́ ẹtì, gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa, nínú ìdílé wa, nínú ẹbí wa, nínú ìgbéyàwó, nínú iṣẹ́ ìránṣẹ́, ní gbogbo ìrìn àjò wa pátápátá lẹ́yìn Olúwa yóò mú ẹtì kúrò. Ẹ̀yin yóò yọ smile, ẹ ó sì mú wa tẹ̀síwájú, a ó sì ṣe rere. Ọ̀rọ̀ náà tẹ́ ò gbọ́ lẹ́yìn bó bá gbé tí ọ̀tún wa wọlé kò ní gba tòsí jáde, yóò ṣọkàn àti ara wa ní rere. Jésù Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ẹtì ọjọ́ karùn-ún oṣù karùn-ún. Èní ọjọ́ ẹtì ọjọ́ karùn-ún oṣù karùn-ún. Àdúrà fún àwọn àgbààgbà. Àdúrà fún àwọn àgbààgbà. Àkọ́sórí. A ó mú nínú ìwé Àìsáyà orí ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ ìkẹrin. Ìwé Àìsáyà orí ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ ìkẹrin tí ó kà báyìí. Àní títí dé ogbó, èmi náà nì. Àní títí dé ewu ni èmi yóò rù yín. Èmi ti ṣe, èmi ò sì gbé e ní tòótọ́. Èmi yóò rù, èmi ò sì gbàlà. Nígbà tí àwọn bíbélì kíkà wà nínú ìwé Pétérù kìíní orí ìkarùn ẹsẹ̀ kìíní dé ìkẹrin. Ìwé Pétérù kìíní orí ìkarùn ẹsẹ̀ kìíní dé ìkẹrin tí ó kà báyìí. Àwọn àgbààgbà tí ń bẹ láàrin yín ni mo bẹ̀. Èmi ẹni tí ń ṣe alàgbà bí ẹ̀yin àti ẹlẹ́rìí ìyà Kristi àti alábàápín nínú ògo tí a ó fi hàn. Ẹ máa tọ́jú agbo Ọlọ́run tí ń bẹ láàrin yín. Ẹ máa bójútó, kì í ṣe àfipáṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ èrè ìjẹkújẹ ṣùgbọ́n pẹ̀lú ọkàn tí ó múra tán. Bẹ́ẹ̀ ni kì í ṣe bí ẹni tí ń lo agbára lórí ìjọ ṣùgbọ́n kí ẹ ṣe ara yín ní àpẹẹrẹ fún agbo. Nígbà tí olórí olùṣọ́ àgùntàn bá ti fi ara hàn, ẹ̀yin yóò gba adé ògo tí kì í sá. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí, èní ọjọ́ ẹtì ọjọ́ karùn-ún oṣù karùn-ún. Àdúrà tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní kí a gbà fún àwọn àgbà. Àdúrà àkọ́kọ́. Bàbá, ẹ ṣeun fún àwọn àgbààgbà wa. Olúwa, ẹ ṣé tí ẹ fún wọn ní ẹ̀mí gígùn àti ìlera pípé. Ẹ ṣeun fún àwọn àgbààgbà wa. Ẹ ṣé tí ẹ fún wọn ní ẹ̀mí gígùn àti ìlera pípé. Àmín. Ní orúkọ Jésù ni a gbàdúrà ìkejì. Àdúrà kejì. Bàbá jọ̀wọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn àgbààgbà wa ti ṣẹ̀ sẹ́yìn jì wọ́n kí wọ́n bá lè ní àlàáfíà ní ọjọ́ ogbó wọn. Bàbá, dárí gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn àgbààgbà wa ti ṣẹ̀ sẹ́yìn jì wọ́n kí wọ́n lè ní àlàáfíà ní ọjọ́ ogbó wọn. Àmín. Ìkẹta. Bàbá jọ̀wọ́ fún àwọn àgbààgbà wa ní ọgbọ́n àti òye láti tọ́ àwọn kéékèèké sí ọ̀nà tí ó dára. Bàbá jọ̀wọ́ fún àwọn àgbààgbà wa ní ọgbọ́n àti òye láti tọ́ àwọn ọmọ kéékèèké sí ọ̀nà tí ó dára. Àmín. Kókó àdúrà kẹrin. Jọ̀wọ́ Olúwa, tí àgbààgbà kan bá wà tí kò tíì jọ̀wọ́ ayé rẹ̀ fún ọ, jọ̀wọ́ jẹ́ kí wọ́n ní ìbápàdé pẹ̀lú rẹ kí wọ́n bá lè dé ọ̀run rere. Olúwa, àwọn àgbààgbà tí wọ́n ti fàyè wọn fún yín, Olúwa jẹ́ kí wọ́n ní ìbápàdé pẹ̀lú yín kí wọ́n lè dé ọ̀run rere. Àmín. Kókó àdúrà karùn-ún. Bàbá, jọ̀wọ́ tú gbogbo àgbààgbà kọ̀ọ̀kan tó dá wà nínú. Gbogbo àwọn àgbà kọ̀ọ̀kan tí wọ́n dá wà tú wọn nínú. Jọ̀wọ́ Olúwa, mú àwọn ènìyàn yí wọn ká kí wọ́n fi ìfẹ́ àti ìtọ́jú hàn sí wọn. Àmín. Kókó ìkẹfà. Bàbá, jọ̀wọ́ fún àwọn àgbààgbà wa ní ìlera pípé. Má jẹ́ kí àwọn àrùn tí ó wà tí ń ṣe àwọn arúgbó wá sórí àwọn àgbààgbà tó yí wa ká lórúkọ Jésù. Àmín. Bàbá, má jẹ́ kí àwọn ìgbìyànjú àwọn àgbààgbà wa nípa ti Ọlọ́run lọ lásán o. Jẹ́ kí àwọn ọmọ wọn gbé ohun tí wọ́n fi sílẹ̀ ní àgbéyé. Àmín. Kókó àdúrà kẹjọ. Bàbá, a béèrè fún ìṣọ̀kan láàrin àwọn àgbààgbà àti ọ̀dọ́. Ohunkóhun tó wù kí ó fa àìsí ìrẹ́pọ̀ láàrin àgbààgbà àti ọ̀dọ́ nínú ẹbí, nínú ìjọ, nínú agbègbè, nínú ìdílé, kó bàjẹ́ nísinsìnyí ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà kẹsàn-án.
Bàbá jọ̀wọ́ dá àwọn àdúrà àwọn àgbààgbà wa pẹ̀lú iná ní orúkọ Jésù. Ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 14 wípé kí a lọ sọ́dọ̀ àwọn àgbààgbà fún àdúrà nígbà tí a bá ń ṣe àìsàn. Bí wọ́n ṣe ń gbàdúrà fún wa, Olúwa jẹ́ kí àwọn àdúrà wọn jẹ́ ìtẹ́wọ́gbà kíákíá ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà 10. Bàbá jẹ́ kí àwọn àgbààgbà wa fi ogún tó dára sílẹ̀ fún wa. Jẹ́ kí ó jẹ́ kìkì ìbùkún nìkan ni yóò máa sàn láti ọ̀dọ̀ wọn sí ọ̀dọ̀ àwọn ọmọ kékeré ní orúkọ Jésù. Àmín. 11. Bàbá jọ̀wọ́ bùkún gbogbo àwọn ọmọ tí ó wù láti ṣe ìtọ́jú àwọn òbí wọn ṣùgbọ́n tí kò sí agbára. Bàbá bùkún fún gbogbo àwọn ọmọ tí ó wù láti ṣe ìtọ́jú àwọn òbí wọn ṣùgbọ́n tí kò sí agbára. Àmín. Kókó àdúrà 12 èyí tí ó kẹ́yìn. Àwọn ẹ̀bẹ̀ àdúrà ìwọ fúnra rẹ fún àwọn àgbààgbà nínú ẹbí rẹ, àwọn àgbààgbà nínú ìjọ rẹ àti àwọn àgbààgbà ní àdúgbò rẹ. Àwọn àdúrà ẹ̀bẹ̀ àdúrà fún wọn. Olúwa yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Àmín. Kì í dùn kó pọ̀, ṣókí lọbẹ̀ oge. Nígbà tí a tún máa pàdé ní ọ̀la, Ọlọ́run yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Akó ni orúkọ mi, tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Ó dàbọ̀.